ìlú tó ṣe pé kò sí wàhálà kankan láàrin àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kò sí rí lánàá, kò sí wàhálà rí láàrin wa lónìí, kò sì ní sí wàhálà láàrin wa lọ́la. Torí bẹ́ẹ̀ a fi ń dá wa lójú wípé ìfọkànbalẹ̀ láwà, àjọṣepọ̀ tó sì dán mọ́rán ń bẹ láàrin àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹgẹ kẹta. Síwájú ohun gbogbo, ojúbà Ọlọ́run ọba ìbẹ̀yìn. Bákan náà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, diaspora, pàápàá jùlọ ẹ̀yin tó gbé tẹ́ bá ti wo iṣẹ́ mi ní Àtìbà TV, ẹ lè má drop comment, èyí tẹ́ lè má pè mí, tẹ́ lè má pa mí lákíyèsí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà máa tẹ̀síwájú nínú rere. Pàápàá jùlọ mo kí gbogbo mùsùlùmí àgbáńlá ayé, mo kí wa pé a kú àmójúbà ọdún tuntun Ìjìrà 1446 lágbára Ọlọ́run, gbogbo wa níjọ fèyí ṣàṣemọ lókè pẹ́. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́, òkè báyìí lẹ múru sí, òkè òkè ní gbogbo wa ò máa lọ. Wàràfà náà ọmọ káànà àléyà. Orúkọ mi ò yí padà, Ọláyíwọlá Maruf Abíọ́lá lórúkọ mi tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Òjó Àjàmbàdàn. Èmi gangan lèmi, wọn ìfẹ́ lómi ṣe mí. Síwájú gbogbo kọ́kọ́ bẹ̀ yín, ẹ lọ bá mi subscribe sórí YouTube channel tèmi gangan, Àjàmbàdàn Òjó TV, Àjàmbàdàn Òjó TV, ẹ kọ́ papọ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí kẹ́dẹ̀ bá mi wo àwọn fíìmù tó wà ńbẹ̀, àwọn fíìmù mi náà ni. Pàápàá jùlọ mú kí n kojú lọ́nà series mi tó ń bọ̀ lọ́nà Àjìfà lórí Àjàmbàdàn Òjó, ibẹ̀ náà lẹ ti máa wò, pàápàá jùlọ ọmọ alátìká. Tọ́ pàtàkì ohun tí mo wá fún lénìí, mo wá dúpẹ́ fọ́lọ́run ni. Mo wá fi yìn fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad, bẹ́ẹ̀ kan náà mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni mò ń darí ọpẹ́ mi sọ́dọ̀ CP nípínlẹ̀ Ọ̀yọ́, Commissioner of Police, Department CID náà, à ń dúpẹ́ lọ́wọ́ wọn. Torígbà tí mo gbọ́ ìròyìn kan pé àwọn aláṣẹ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣètò àlàáfíà tó gún mọ́rán láàrin kábíyèsí ọba Ghandi Ọláoyè Òrùmọgẹgẹ àti bàbá wa Chief Imam Ògbómọ̀ṣọ́ Alhaji Yunus Taulia. Inú mi dùn gan, orí mi dẹ̀ wú, mo láyọ̀, mo dẹ̀ rí pé ọmọ Yorùbá rere òun ni Commissioner of Police nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn tí wọ́n jọ jókòó, tí wọ́n jọ ṣe ètò àlàáfíà. Tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni ó dùn mọ́ mi, inú mi dùn gan. Ṣùgbọ́n tó wà ńbẹ̀ rèé. Àkọ́kọ́ ńbẹ̀, wọ́n ní tí egbò bá mú èèyàn lẹ́sẹ̀, tí èèyàn dẹ̀ ní diabetes, wọ́n ní torí diabetes egbò yẹn lè má sàn. Tọ́ tí èèyàn bá wá ń tọ́jú egbò, ṣé mọ̀ pé tó dáa jù náà ni pé kó máa tọ́jú diabetes náà mọ́. So torí pé tégbò yẹn bá sàn, tí diabetes ò bá sàn, tégbò mi bá tún mẹ́ni yẹn, ó ṣeé ṣe kó tó máa affect ẹ̀. Ẹ má bínú, mo sorry láti lo ẹ̀dà ọ̀rọ̀ yẹn láti fi ṣàpèjúwe tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ generally. Àkọ́kọ́ ńbẹ̀, tóore ọ̀fẹ́ bá wà, bó tilẹ̀ jẹ́ wípé nǹkan kan ń ló fa nǹkan kan tó fi di wípé Chief Imam àti bàbá kábíyèsí ọba Ghandi kí wọ́n tó máa ní ìtàkórógan. Ìtàkórógan yìí tó dẹ̀ ti wá kọjá àárín àwọn méjèèjì, kódà ó ti kúrò nílùú Ògbómọ̀ṣọ́, ó ti di pé òní wá ń dá sí, ẹlẹ́yìn ń dá sí. Kálukú náà ló ṣáà ń wo opportunity yẹn, bí wọ́n ṣe ń gbọ̀ tún wọlé, iná ni wọ́n ń gbòsì wọlé. Ṣé gbogbo àwọn tí wọ́n ń dá sí, ṣé gbogbo náà ni wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ sódò kọ́ lọ mú mi? Ṣé gbogbo náà wọ́n fẹ́ kí Ọlọ́run ó pè ìfẹ́ padà sáàrin àwọn méjèèjì? Tọ́ nǹkan kan wá ló ṣokùnfà nǹkan kan tọ́rọ̀ ẹ̀ fi wáyé láàrin àwọn méjèèjì. Tá a bá wò dáadáa, àṣírí tó wà ńbẹ̀ ó ti kúrò láṣìírí, torí pé eégún tó bá ti jáde lọ́sàn-án ó ti kúrò láì wò ó. Tá a bá wò dáadáa, a rí pé ọ̀rọ̀ Ayélára family ó gangan ni ó jẹ́ gbòògbò ọ̀rọ̀
tó ń dá ọ̀wọ̀ọ̀wù sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀rọ̀ tí Chief Imam sọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ìgbà tí bàbá wa Ghandi Ọláoyè tí wọ́n ń du ipò ọba àwọn ò fi taratara tẹ̀lé wọn torí pé lómi wà bẹ́ẹ̀ tó jẹ́ candidate tó jẹ́ mùsùlùmí normal àwọn dẹ̀ tẹ̀lé ẹlẹ́sìn àwọn ṣùgbọ́n ẹkún náà ló bá èkún wá ju gbogbo ẹ̀ lọ bó tilẹ̀ jẹ́ pé possibility wà pé ìrìn àjò Ayélára àti Chief Imam bóyá ó ti wà nílé ẹjọ́ tàbí kò sí nílé ẹjọ́ èmi ò mọ̀ ṣùgbọ́n tó bá yẹ pọ̀rọ̀ yìí ò sí nílé ẹjọ́ mo rò ìjọba agbófinró nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣètò àlàáfíà láàrin kábíyèsí àti Chief Imam àǹfààní wà fún wọn láti tẹ̀síwájú láti lè paná ọ̀rọ̀ yìí kókó fínfín kó má jẹ́ pé eku yóò mọ̀ owó ekùlù sílẹ̀ torí pé kálukú náà ló ń wá bí farapamọ́ sí láti fàjàgbọ̀n tàbí láti fa wàhálà ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́lẹ̀kejì ń bẹ kò bá dáa púpọ̀ jù tí ó bá ṣe pé ọ̀rọ̀ yìí ti wá wà ní ilé ẹjọ́ èmi ò bá rọ ẹbí Ayélára àti Imam Yunus Tọ́líà tó bá ṣe pé ó ṣeé ṣe nígbà tí àárín yìí ti gún mọ́rán láàrin ọba Ghandi àti Chief Imam mo fi àkókò yìí rọ bàbá wa kábíyèsí ọba Ghandi Ọláoyè tó bá ṣe pé lóòtítọ́ àti lódodo bẹ́ẹ̀ mi ṣe gbọ́ pé bàbá náà sọ gbólóhùn kan àbí méjì látàrí pé kínú wọn ó lè bá a yọ nínú ọ̀rọ̀ náà wọ́n dẹ̀ tún sọ pé ìmáàmù tọrọ àforíjì ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń rí bíi láìfí pé ṣe kí màmú ò gbà ṣe màmú ṣe pé màmú lè tọrọ àforíjì ẹ jọ nítorí Ọlọ́run ṣe rí ibi tó dé yìí ẹ jẹ́ kálukú gbé ẹnu ẹ̀kọ́ ẹ jẹ́ kálukú mọ tí ó sọ ẹ jẹ́ kálukú mọ bí ó ṣe dáfá lánàá rántí ẹ tara ẹni làárán ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn jàgídíjàgàn ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn ìmọ̀le ẹ̀sìn Islam sì ti ní ẹ̀sìn tí máa bọ̀wọ̀ fún yàn ni yálà ẹni tó jù yàn lọ tàbí ẹni tí yàn jọ jẹgbẹ́ ibùdó ẹni tí ò tó yàn tó bá téèyàn bá wà lákòókò ibi tó ti yẹ kéèyàn bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ni kéèyàn bọ̀wọ̀ fún kí lọ́lọ́run fi ròyìn Ànábì Muhammad tẹ̀sán pàǹtẹ́ẹ̀lì ṣe bí wà ní so tẹ́nìkan bá wá lo ìwà ìtẹríba níbì kan ẹ má rí bí alárèéfín ẹ má rí bí ẹni tó jáwé ìta rẹ̀ ẹ má rí bí ẹni tó jáwé ìta rẹ̀ àìmọye àwọn ọba aládé tí wọn ó débì kan tí wọn tó ọ̀dà mo gbé ọba kalẹ̀ báyìí lágbájá lẹ̀ bá sọ̀rọ̀ kì í ṣe pé ìyẹn kọ́ ni ò ní jẹ́ kán jọba mọ́ ìyẹn kọ́ ni ò dẹ̀ ní jẹ́ kí àṣẹ ọba kò sí lẹ́nu wọn so gbogbo ẹ̀yin tẹ̀ ń wá sórí social media lórí ọ̀rọ̀ yìí tẹ́ bá tó wá fẹ́ máa ta ẹ má ta ń takuta ẹ má ta ń ta kó bàjẹ́ gbogbo ẹni tí bá ń lùlù kó bàjẹ́ lórí ìrìn àjò Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ó balẹ̀ àtọ̀nà rẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹni tí bá ń rìnrìn àjò kó dáa Ọlọ́run ó tòlé àtọ̀nà rẹ̀ ṣe sí kankan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ tó bá yẹ pé yẹn náà lè fi gain followers tàbí lè fi cash out dollar ìyẹn ò ní kẹ́ ẹ bá ń tó dáa jẹ́ ẹ jẹ́ kí kálukú máa rántí àti sùn rẹ̀ so bàbá wa kábíyèsí ọba Ghandi ẹ má pè mo bá yín lóye mo pè yín lórúkọ mo kí yín tọ́látọ́lá mo kí yín tìyìtìyì mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ̀ mo kí yín kú àmúmára mo kí yín pé ẹ kú gbà mọ́ra torí àwọn àgbàlagbà wọn ní àgbà máa ń gbà ní àgbà kì í kọ̀ torí pé tágbà bá ń kọ̀ wọn á fi nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ kágbà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe tó èyí ò jẹ́ bínú bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan bàbá ibi tọ́rọ̀ wa kò sí yìí ó tán lẹ́nu ó kù nǹkan ni tó bá ṣe pé lóòtítọ́ àti lódodo ìlọ̀rọ̀ yìí bá ti tán nù yín tó sì dódò okùn yín mo fẹ́ kó bá dáa púpọ̀ jù tẹ̀yin gangan fúnra ara yín ìgbésẹ̀ tẹ́ wá fẹ́ gbé lákọ̀ọ́kọ́ tẹ́ ní wọ́n sì gbọ́ àǹfààní wà fún yín láti ṣe àtúnṣe àtàtúntò láàrin ẹbí Ayélára àti Chief Imam Ayélára bẹ́ẹ̀ ni àǹfààní wà ẹ̀yin nìkan ẹ̀yin lẹ́nìlú yín inú mi dẹ̀ dùn wípé ẹ kílèmù ọmọ onílùú bó tilẹ̀ jẹ́ wípé ẹjọ́ wà lọ́wọ́ tiyín náà tẹ́yin náà ń jẹ ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa kan Ọlọ́run á máa torí rẹ̀ sí ẹ̀san dáadáa mẹ́wàá nínú Islam táwa gbé dání téèyàn bá ṣe aburú kan Ọlọ́run ó ṣẹ̀san aburú kan fún ṣùgbọ́n tó bá ṣe dáadáa kan Ọlọ́run ó wá ṣẹ̀san dáadáa mẹ́wàá fún
ẹ̀yin náà lo àǹfààní yìí láti fi sin Ọlọ́run. Ìsọ wípé kẹ́ ẹ gbẹ̀bí fálárẹ̀ o tàbí kẹ́ ẹ gbé àrífẹ́lẹ́bí tàbí kẹ́ ẹ wá ògbà àgbà tọ́rọ̀ ti wá rí báyìí tí àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ tí wọ́n máa gbé ọba máa tẹ̀lé ìmáàmù ni ọmọ máa tẹ̀lé Ayílára ni. Bàbá, ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín gẹ́gẹ́ bí olórí ìlú ni mo fẹ́ kẹ́ ẹ lò láàrin igun méjèèjì, igun Ayílára kìíní, igun Ayílára kejì, bó ti jẹ́ pé ọ̀kan náà ni gbogbo ẹ̀. ṣùgbọ́n nígbà tí ọ̀tẹ̀ ti dé, tí wàhálà ti dé, àti mọ̀ pé àwọn igun kan dúró sẹ́gbẹ́ kan, àwọn igun kan sì wà pẹ̀lú imam. Ẹ pè igun méjèèjì papọ̀ bàbá, ẹ bá wọn yanjú ẹ ṣètò ẹ. Tẹ́nìkan bá ń tanu sọ̀sọ̀sọ̀ níta, ẹ̀mọ ìmáàmù sọ pé kíní, ẹnìkan sọ pé kíní, ẹnìkan sọ pé kíní, tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ìlú gángan lọ̀rọ̀ ilé Ayílára. Tá a bá rẹ́nìkan tó jáde lónìí tó ní mo fìdí ẹ̀ múlẹ̀ ìmáàmù ìsọmọ gbá, ìmáàmù ìsọmọ àwo, bẹ́ẹ̀ náà látò rẹ́nìkan tí ó pe ẹ̀gbọ́n bàbá ìmáàmù lèmi ṣe, ìmáàmù lọ́mọ. So títa la fẹ́ gbàgbọ́, títa la fẹ́ gbàgbọ́, ṣùgbọ́n mi mú ẹyọ kan dá wa lójú o, ìpè gbogbo wa pátá àlejò la jẹ́ láyé. Ayé yìí gangan lọ́jà. Tó o bá sùn, tó o bá jí, tó o bá lálàá, jẹ́ kí n sọ fún ẹ, àpèjúwe ayé nìyẹn o. Gbogbo ayé tèmi àti ẹjọ́ wa ojú oorun láwa o. Ìgbà tá a bá tó kú, ìgbà náà la tó jí sáyé, torí gbà ń lò dúdú tó fojú hàn, ìgbà yẹn ni rọ́ òkú tí rọ́ òsìnmi. ṣùgbọ́n ayé tá a wà yìí ojú àlá lásán ni. Tí ìbá ṣe ojú àlá, tó o bá sùn, tó o bá lálàá, wàá rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò lè ṣẹlẹ̀ ilẹ̀ ọmọ rí lójú àlá rẹ̀, tí pé kò ní ṣẹlẹ̀ tó bá dé. ẹlòmíì ò dé airport rí, yóò sì bára rẹ̀ l'Amẹ́ríkà. Ó ṣeé ṣe bẹ́ẹ̀ lójú àlá. Ìgbà tó bá wá jí ní wàá ṣe bára rẹ̀ normal position. Bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé tá à ń lò bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣé gbogbo wa là ń lo ayé bó ṣe yẹ káyé ṣe rí? Ṣé gbogbo wa la wà dípò tá a rò pé yẹ ká wà? Ìjẹ́ gbogbo wa là ń ṣe dáadáa? Àìmọye tó dáadáa mọ̀ tí ò ṣe, àìmọye tó máa burú tó sì jẹ́ pa burú náà lọ́yàn láàyò. ṣùgbọ́n ayé kan bẹ tó yẹ pé ní ayé ìfijọ́ àlá lójú mi. Ìgbà tá a bá wá dé àyè kan tá a ti lè parọ́ mọ́, tá a ti lè ṣàbúrú mọ́, tá a ti lè ba nǹkan jẹ́ mọ́, ìgbà ńlá ṣe tají ibi tá a ti lè control lára wa. So ẹ jẹ́ kí gbogbo owó jọ lo àǹfààní ìwọ̀nba tá a jọ níyì, kájọ fi tún ayé ṣe. Kábíyèsí Ọba Ghandi, ẹ pégun kínní, ẹ pégun kejì, ẹ pàrọwà. Ó ti kúrò ní àgbégbìmọ̀ kalẹ̀ mọ́. Ẹ bomi pa iná ọ̀tẹ̀ tó ń jó lágboolé Ayílára. Torí pé tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ bá ṣe é, bóyá ọ̀rọ̀ yìí délé ẹjọ́ tàbí kò délé ẹjọ́, tó bá padà yá ọ̀rọ̀ ó tún padà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni èkúrú ọ̀wà tó ń wé èkùlù sílẹ̀. Àwọn àgbàlagbà sì ní àìgbọ́ awuyewuye nílé àgbà lẹ́ẹ̀mejì. Kéèyàn wọn máa jẹ́ ti bàbá wa Kábíyèsí Ọba Ghandi tó ṣe bí òwe o, tó ṣe bí òwe bàbá. Ẹ pẹ́ fún wa o, ẹ̀mí yín ó gùn. Ẹ dákun bàbá, gbogbo ibi tí wọ́n ní wọ́n pé tó bá sì ti lè máa jáde pé ní mọ́sìkì lónìí ìmáàmù tún sọ pé kíní, ìmáàmù tún sọ pé kíní, ó di dandan o. Ìmáàmù tó bá wà lórí múbàrí tó bá fẹ́ ṣòdodo ọ̀rọ̀ yóò sọ pé Ọlọ́run sọ pé, ìwé mímọ́ sọ pé, àdíìtì sọ pé. Ṣùgbọ́n mo mọ̀ pé tífẹ̀ bá wà láàrin yín, bàbá, ó dá mi lójú gbangba pé gbogbo kírun tí wọ́n bá wá fún yín lábọ̀ nípa ìmáàmù kò ní bí ọ̀tá. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ nígbà tí wọ́n ní ìmáàmù lọ sí Mọ́kà, ìmáàmù dágbére fọ́ba. Báwo ni wọ́n ṣe fẹ́ dágbére? Torí ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ kú gé ọ̀tẹ̀ ní kẹ́ ẹ tó gbégi ìfẹ́. Táàrin wọn bá gún, kí ni ó mú ìmáàmù mọ́ dágbére? Táàrin ìmáàmù àtọba bá gún, kí ló dé tí wọ́n mọ̀ jà sí pé ẹnìkan ló ní mọ́sálásí, ọba ló ní mọ́sálásí, ìlú ló ní mọ́sálásí? Bẹ́ẹ̀ ni tífẹ̀ bá ń bẹ́ẹ̀ fúnra ìmáàmù gangan ni ó sọ pé mọ́sálásí ọba ni mo fi ti ń kírun. Àpọ́nlé ni, torí pé kò sí nǹkan kan àwọ̀ iyì tí ń bẹ lára kìnìún lára ẹkùn, ara awọ rẹ̀ ló wà. Tí wọ́n bá pe mọ́sálásí kírun tó jẹ́ ti Central Mosque, tí wọ́n bá pè ní tọba, àpọ́nlé ló jẹ́ fọba. Tí wọ́n bá pe mọ́sálásí ní mọ́sálásí ọba, àpọ́nlé ló jẹ́ fún mọ́sálásí, àpọ́nlé ló jẹ́ fún mùsùlùmí. Kò dẹ̀ sí ìlú tí wọ́n ti pè bẹ́ẹ̀. Ṣọ́ọ̀ṣì mélòó ni wọ́n ń pè ní ṣọ́ọ̀ṣì ọba? Ilé Ifá mélòó ni wọ́n ń pè ní tọba? Tí wọ́n bá pe mọ́sálásí
ní mọ́sálásí ọba. Àpọ́nlé ni kì í ṣèdè àbùkù, àmọ́ jà ló dé ìlórí dòwe. Kò síbi tí ò sí àfi ibi tí ò bá sí Central Mosque. Central Mosque àtọba wọ́n fẹ̀gbẹ́ kanra wọn ni. Ṣùgbọ́n tí ìjà bá ti dé, a wá pé mùsùlùmí ló ní property ilé, ọba ló ní property ilé. Bí wọ́n bá wá ń pè tí wọ́n bá fi ń pọ́n ọba lé, wọ́n fi ń pọ́n ọba lé ni. Kì í ṣe pé ọba wa ní tó bá wá wàjà tàbí tó bá lọ ibì kan ọba òsèlè ẹ̀ lọ ti mọ́ṣáláṣí, ìyẹn ni ò lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n bí tí ìfẹ́ bá wà tọba tí chief imam Yunus táwọn gangan bá wà lórí múbàrí tọ́rọ̀ bá jẹ mọ́ kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọba àti mosque tí ò bá sí wàhálà láàrin wọn, àwọn gan sọ pé mọ́sálásí ọba ni. Ṣẹ́ẹ̀sì fẹ́ gbọ́, ajálẹ̀ ọba ni. Ìmáàmù tí ń kírun ní mọ́sálásí Central Mosque ọba ló jẹ́ fún àwọn ìmáàmù tó kù láàrin ara wọn. So ìjà ló dé òun lórí dòwe. Tí ìfẹ́ bá wà kí ni ó mú mọ́mù lọ sí hajj wọ́n dàgbére fọba. Ara àfẹ́ ìlọ́wọ́ ajẹ́kọba náà ò béèrè pé nílẹ̀ tó lọ tó dàgbére. Ẹ dákun ẹ jẹ́ apaná ọ̀tẹ̀ yìí, ẹ jẹ́ apaná ọ̀tẹ̀. Mo wá rọ ìdílé méjèèjì náà, ìdílé Ayélára látòkè délẹ̀. Ẹ̀yin bàbá, ẹ̀yin mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́, ẹ̀yin àfà, ẹ̀yin tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin tẹ́ ẹ wà lÉkòó àti ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fọwọ́wọ́nú lórí kéèsì yìí. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó jẹ́ rodò kó lọ mú mi. Ẹ gbà láfíà láyè lágboolé Ayélára, ẹ gba ìfẹ́ láyè. Ó dáa kí ilé olókàgboolé olókìkí, ó dáa kí ìlú olókìkí, ṣùgbọ́n kì í ṣe pé kó lókìkí níbi tí ò dáa. Ẹ lọ rí ayé bíi pé kì í ṣe ibi tá a máa gbé lọ láéláé. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín lénìí. Tó bá tó àkókò kan tí gbogbo wa ò lè sọ tèmi ò lè sọ, wọ́n á béèrè nípa mi, àwọn èèyàn sọ pé Quadri máa tà, wọ́n á ní mi ò sí mọ́. Tí mọ́mù bá ṣe ìmọ̀ọ́mù tó jẹ́ kí ni ó gbẹ̀yìn rẹ̀? Wàhálà ikú. Tákòókò rẹ̀ bá tó, tákòókò rẹ̀ bá tó, ẹ̀dọ̀ Ọlọ́run kankan ò lè pa. Kí wọ́n wá pé ẹjọ́ kẹ́ ẹ wá yọ pé kò kì í sọmọ lẹ́yìn kẹ́ ẹ tún fẹ́ lòmíì bẹ́ẹ̀, òun náà jẹ́ mọ́mù ni yóò sì kú láyé dọ́kan. Mi sọ pé ẹnìkan ó para wọn, ṣùgbọ́n tí mò ń yẹ wọ́n yẹn ni pé ilé ayé yìí àti pò kò sí kankan tá a máa gbé lọ láéláé, kò dẹ̀ sí kankan tá a sìn tá a kù tí wọ́n ṣe pọ̀ mọ́ wa. Kò sí orúkọ tí èèyàn lè jẹ́ láyé tó bá ti di pé wọ́n fẹ́ lọ sí wọ́n là ń lọ sí òkú ni wọ́n pààrọ̀ ọkọ̀, wọ́n yọ ọkọ̀ gbò mẹ́. Ó dìgbà tí wọ́n bá sin tán láyé ó ti máa sọ bẹ́ẹ̀ pé déètì báyìí lásìn mi ní bàálà sífù ìmọ̀ àmúkù, déètì báyìí ni ọba alágbájá kù, déètì báyìí ni lágbájá kù. Ṣùgbọ́n jọ wọ́n sin wọ́n pààrọ̀ ọkọ̀ rẹ̀. Ṣé ẹ ti wẹ̀kú ọ̀yẹ́ fọ́ọ̀kù lásán ẹ lọ sìnkú ọ̀tá. Ayé yìí ṣe ibi tá a máa gbé lọ láéláé. Tó o bá wáyé tó o ráyé gbé tó o ráyé ṣe owó kù, tó o bá wáyé tó o ráyé gbé tó o ráyé ṣe owó tó kù sọ wá tán. So tán. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. So lẹ́yìn eléyìí mo wá rọ gbogbo àwa alábàndásí, àwa tá a dá sọ̀rọ̀, ẹ mà jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ẹlòmíì ó ti máa ṣiṣẹ́ àlìjánnà bọ̀ tó ṣe pé ọ̀rọ̀ olóró tó dá sí ilé òfin kàdánwò Ọlọ́run wọn mọ̀ bí ọ̀ wọ́n mọ̀ jẹ́ ń tẹnu orí náà wọ́n mọ̀ jẹ́ ń tẹnu wọ́n náà mọ̀ jẹ́ ń tẹnu gbóbi ọwọ́ wọ́n mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ sọ níwájú àwọn ajúni lọ Ọlọ́run o. Kí ló dé? Kí ló dé? Ọ̀nà táwọn èèyàn fi dá sí ọ̀rọ̀ yẹn ó ti lágbára jù. Ọwọ́ adé ọba kan wá ń fún kwérì, pásítọ̀ ń fún kwérì, pásítọ̀ ń fún ìmáàmù mùsùlùmí ní kwérì. Ṣé Ṣọ̀ún ìwọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti gbàgbé wípé wọn èbí àwọn bàbá irú Christianity ìlú Ògbómọ̀ṣọ́ ò tí ì gbúrò Christianity tẹ́ ti ń dè máàmù. Islam ṣáájú Christianity wọ Ògbómọ̀ṣọ́ só ti gbàgbé ni. Islam ẹsẹ̀ bẹ́ẹ̀ yín mẹ́rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì à ń bá yín ṣe ní àgbẹ̀ Islam sábẹ́ yín.
ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti rọyìn lóyè àṣetọ́lọ́ fẹ́ náà pa Query yìí ìjọba ti rọyìn lóyè ìjọba lóde yusuf Query. ó ti lágbára jù ń bò lá ń lọ táàrọ̀ kọ̀ ẹ dákun ẹ jẹ́ kálukú sinmi ẹ bá mi sí ẹ fídíò yìí ẹ jẹ́ kó kálé kó ká oko ẹ wá nǹkan míì sọ ẹ mẹ́nu kó bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ mọ́ sọ̀rọ̀ ayé lára mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ Ọba Ghandi mọ́ ẹ fẹ́ bí wọ́n lẹ̀ ẹ jẹ́ wọn ó tó fúnra wọn tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ peace ẹ sọ̀rọ̀ tó lè tó nǹkan sí i pàápàá jùlọ àwa tí à ń pera wa ní mùsùlùmí àwa tí à ń pera wa láàfáà ìmáàmù ò dágbére bó ń lọ Mọ́kà ọba challenge nǹkan ṣe ọba náà ìmáàmù mọ̀ bí ó ṣe defend rẹ̀ tíìsì yẹn simple kò sẹ̀dìgbà tá a bá wà ń bú pọnrípọn gbà ọba tí kì í dẹ́ ṣe pé máàmù ló rán wa ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ tí ì ṣe máàmù ló rán wọn ṣùgbọ́n nítorí pé àwọn kan lẹ́gbẹ̀ẹ́ máàmù wọ́n yàn pọ̀ sí wọ́n yàn ayò ẹni tó bá sọ̀rọ̀ tó fi praise imam tó bú ọba àwọn ń fẹ́ràn rẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ náà tó bú máàmù tó yan ọba àwọn ti kan wáyé lára kejì náà àwọn náà ń fẹ́ràn rẹ̀ àwọn tẹ́ ń sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ lọ́nà bí tẹ́ ń gbà dákun ẹ̀yin nìkan ilẹ̀ ń fọwọ́ fa ègún burúkú sórí ara yín ajé ẹ̀ ń fọwọ́ fà sórí ara yín tó gbogbo àdúrà fún kábíyèsí Ọba Ghandi ọlọ́run jẹ́ mi yóò gùn ọ́ ẹ lò tí àwọn bàbá yín pẹ́ o wọ́n gbàdúrà fún chief imam akọni ọkùnrin bàbá ẹni tẹ ẹni tí ẹni dẹni àbùkù ẹ kó àmúmọ́ra ẹ má jẹ́ nìkan kan bá yín mọ́ra akọ ẹ má jẹ́ nìkan kan ẹ̀yin gangan fúnra ara yín ẹ philosopher ní ẹ rí i pé máa ń respect ọpọlọ àti ìmọ̀tọ́ lọ́hùn fún yín ẹ dákun ẹ bọ̀wọ̀ fún òfin ẹ bọ̀wọ̀ fún Ọlọ́run tó dá yín tó rán yín ṣẹ́ kẹ́ wá bọ̀wọ̀ fáwọn aláṣẹ kẹ́ wá gbàfà síwájú kẹ́ wá gbàfò lórí torí pé ìmáàmù tẹ́ ẹ jẹ́ ìmáàmù yẹn lórí mùsùlùmí nìkan ni o ẹ má gbàgbé tá a bá sì tó ìmáàmù tẹ́ ẹ jẹ́ lórí mùsùlùmí nìkan ni Ọba Ghandi jẹ́ ọba lórí gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá nílé àti lóko iṣẹ́ Ọlọ́run lẹ́yìn jẹ́ o títí yẹn iṣẹ́ èèyàn làwọn ń jẹ́ ẹtìgẹ́tì ṣùgbọ́n àwọn ni wọ́n bá lórí gbogbo tí ń d'Ògbómọ̀ṣọ́ pátápátá nílé àtoko ìdá wọn fẹ́ ẹni tó fẹ́ kán joyè ẹni tí ò fẹ́ kán joyè ọba ni wọ́n jẹ́ ń bẹ ọba ni wọ́n jẹ́ lórí kìrìsìtẹ́nì ọba ni wọ́n jẹ́ lórí mùsùlùmí ọba ni wọ́n jẹ́ lórí ẹlẹ́sìn àbáláyé ṣètì rí ráǹkì yẹn ẹ jẹ́ kí ọ̀wọ̀ yẹn ẹ jẹ́ kó wà ń bẹ ẹ jẹ́ kí àpọ́nlé yẹn ẹ jẹ́ kó wà ń bẹ Ọlọ́run okùn yẹn ìdènà sinatalẹ mistake Ọlọ́run ọba àfẹyẹ mọ náà ọ̀nà tó ti fi mọ̀ yín Ọlọ́run ní jẹ́ sọnù láéláé ń bẹ Ọba Ghandi Ọlọ́run máa fẹ́ yín náà mọ̀ náà gbogbo ẹ̀yin followers Ọlọ́run fẹ́ yín náà mọ̀ náà èmi gángan fúnra ara mi Ọlọ́run fi mí mọ̀ náà nípa náà ti náà fi dún ìyá sanata wíra láti àsanata wíra sábà náà wákàwá náà mùsùlùmí náà wọlé kí náà bí sọ́ọ̀lì hìn Ọlọ́run ọ̀sìn mi lọ́nà Ọlọ́run àdàbà ẹ̀wọ́ kọ́ ọjọ́ ṣẹlẹ̀ sí mi tó ìmọ̀ràn mi ni o ìmọ̀ràn mi eléyìí jẹ́ fún gbogbo yín o Ọlọ́run ọba aláàánú yóò jẹ́ kẹ́ ẹ gbọ́ yóò jẹ́ kẹ́ ẹ lè mú tẹ́ ẹ bá pọ̀ ọmọ kékeré ni mí ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí ẹ bá mi subscribe sórí Ajambade Ojo TV Ajambade Ojo TV I love everybody thank you so much.